wa ṣe nìdààmú dé báwọn oníṣẹ́ dúdú sí. gbígbógun ti gbogbo gbéwìrì tí ń ṣe wá lọ́ṣẹ́ lọ́jọ́ tó pẹ́ lábẹ́ ilé wa ló mú káwọn eku ajẹ lójú onílé ó fariwo gidi ta. olókìní Muhammadu Buhari tàjòdè èkúté ilé ẹ ti wọgun wàhálà. àwọn olórí bọ́ọ̀bọ́ kúkú ti run wá jìnnà lórílẹ̀‐èdè wa. àwọn olè jàgùdà bójú hóíhóí ọjà díẹ̀ tàgòtàgò tó jẹ́ pé mímú ni wọ́n múra láti jẹ wárun. ọpẹ́lọpẹ́ ọba mi òkè tó rán jagun fẹ̀yìntì Buhari sí wa lórílẹ̀‐èdè yìí tó ní ó wá fún wa ní dáǹdè bóyá búlé ogúnléèdè lọ́pọ̀ ọmọ lẹ́yìn ìbá wà lọ́wọ́lọ́wọ́. àdúró owó wa tí wọ́n ti kó jẹ bó bá ṣe lẹ́ẹ̀bòmíì ni bóyá wọ́n ti lè parẹ́ máyé lára olúwa ọba ló kú kó wa yọ. ìfẹ́ tájá ni wáyé ní sọ́mọ lẹ́yìn ló mú kájagun fẹ̀yìntì Buhari ó máa bọ̀ lórí àpèrè. ẹ̀dùgbẹ́ owó wa tí wọ́n jí gbé abájọ tí gbogbo èèyàn ìlú kàn yọnu àsán àṣìwèrè gbogbo tó dájú gidi bí iná èèmọ̀ tí wọ́n jọ kàn lọ́wọ́ Buhari ọlọ́wọ́ mímọ́ orí ìtakọ̀tabo wa ló ṣe tó tó ń mú wọn. ẹgbẹ́lẹ́mù kó owó wa tó tó dá odidi orílẹ̀-èdè sílẹ̀ láwọn jòdìjẹ̀sọ̀ ẹ̀dá pẹ́bírí kọ́tọ́ tí wọ́n sì pín mọ́wọ́. Buhari ní kó mọ̀ báṣẹ́ mímọ́ lọ mẹ̀kúnnù tá ẹ dá lóró fẹ́ mọ̀ bọ̀ sílẹ̀ ìjọba ògbè fòǹfò lóhùn. olúwa ọba ló dé sí kó wá yín ẹ̀yin jẹgúdú jẹrẹ ní ibi ẹ̀dá ẹ̀ máa tọ̀ sí ṣòkòtò. ọmọ ọkọ pọ́nbélé ló kápá ọmọ àlè ìwà àbàjẹ́ tájagun fẹ̀yìntì Buhari ń bá wa gbogbo rẹ̀ ń kì í ṣe ṣá kékeré rárá iṣẹ́ gidi ni. tààlẹ́ ni ó tó láti gbéná wojú ajégúnjẹrẹ àwọn ọ̀jẹ̀lú tí wọ́n ti jí òbítíbitì owó ọmọ ilẹ̀ yìí dà sápò bí òṣèlú tẹ́dùmàrè ń bẹ lẹ́yìn rẹ̀ gbágbáágbá. ẹ̀yin ahùbí jẹ́ ìgbówó rẹpẹtẹ wa fò gánà lówó tó ṣe é sọ gbogbo ọmọ Nàìjíríà dolóríire ẹ ti kẹrin àsìkò ló tó tí gbogbo yóò lọ máa hurùgbọ̀n nínú ẹ̀wọ̀n. òun tẹ̀yìn ní àlọ́ òun tẹ̀yìn ní àlọ́ ìtàkùn oníkẹ́rin máa wà lò òun tẹ̀yìn ní àlọ́. Assalamu alaikum Nigeria, Hausawa, Igbo da ɗan Yarbawa. Domin wanda ya kai da kirki yana so ya gyara kasanmu, shi yasa mugaye damuwa. Yanda ya yi yaki da barayi 'yan siyasa, shi yasa abokan gabanmu suke kuka. Sai da Muhammadu Buhari ya zo, mugayen mutane suka shiga cikin matsala. Masu son zuciya sun rushe kasarmu, suna so su hallaka tattalin arzikinmu. Godiya ga Allah da ya aiko janar Muhammadu Buhari dan cetonmu daga mugayen mutane. Idan sun kashe kuɗi a wata kasa kamar yadda suke yi a Nigeria, da kasan ta rushe. Allah kuwa kaunan Allah a gare mu shi ya kawo janar Muhammadu Buhari shugabanci. Miliyan da biliyan da suka sace ya jefa dukkan yan asalin bakin ciki, wawaye waɗanda ba su da mutunci sun kasance cikin matsala ta wurin Buhari. Duk kuɗinka suka sata ya isa ɗan kirkira sabuwar kasa. Muna roƙon Buhari ya ci gaba da ayyukansa. Sun yaudare mu, yau za mu fi karfinsu a 2019 idan baban Buhari ya sake dawowa. Babu dabba da ikon yin yaki da zaki. Rikishin Buhari da cin harshe da rashawa ba wasa bane. Wa zai iya yaki da makiyan Nigeria idan ba mutumin da yake da goyon Allah ba? Duk ku mutanen da kuka kwashe kuɗaɗenmu da kuka kwashe kuɗaɗen Nigeria, ku kasance ku shirya za a kai ku kurkuku. Hakika. ọjọ́ pẹ́ táwa mẹ̀kúnnù ti ń jìyà jẹrẹ kábàlà bẹ́ẹ̀ yín. apariwo pariwo ṣé dídájú tẹ́ fi ń gbọ́wọ́ ní kòtò ọ̀bájẹ́kẹ́ ẹ̀rẹ́ gbàriwo oró tá a jọ ń pa. owó bílíọ̀nù gbé bílíọ̀nù pọ́n dọ́là tójú owó ọmọ Nàìjíríà tẹ́ ẹ jí kó. ìbáṣepọ̀ ẹjọ́ wúlò fún tàgbàtọ̀dọ̀ ṣé gbogbo òní kán sí kó wá láyé. aṣiwèrè ẹ̀dá ń kọ́rọ̀ jọ rẹpẹtẹ. aráyé ẹ wo bí wọ́n ti ṣe ṣòwò wa. ìkúnlẹ̀ abiyamọ o abájọ tí gbogbo ìlú fi ń jìyà. ìwà àbàjẹ́ ti jìdò nínú ẹ̀jẹ̀ àwọn àtìláàwí. ẹ̀yin èèyàn wa ẹ̀yin ni ẹ jẹ́ á ṣọ́ra fún wọn. ìwà àtàrẹ wọn ò sì lè padà. bá a gbọ́ ta lọ́dún tá a lọ ta lọ́lọ́. bí wọ́n bá lè tún gorí àlééfà ó di kí wọ́n tún fatarẹ́ gbogbo mẹ̀kúnnù lójú. Buhari kọ́ ló báyé wa jẹ́ ẹ̀yin ni. ẹ̀yin lẹ kó tarúgbó tomi dán sínú ewu gidi. ẹ̀yin ò mọ̀ pówó kọba ẹ̀dá ẹ̀kọ́ jẹ́ ó lẹ́yìn tó bá yá. wípé léwu gidi fọ́jọ́ iwájú ọmọ Nàìjíríà. ọrọ̀ ajé wa tó pakasọ lábẹ́ ìjọba ajagun fẹ̀yìntì Buhari. ẹ̀yin ni ẹ̀yin lẹ ṣe wá lọ́ṣẹ́ tẹ́ ẹ dá wa lọ́gbẹ́ oró. àṣà ni ibi yín lè wá kariwo oró bọnu. ọrọ̀ ajé wa tẹ́ ẹ jọ lù ní pọ́npọ́n fọ́jọ́ pípẹ́.
ṣèjọba àárín kádìjú kàlà ló lè mú gbàdẹrùn fún kó wá bí omi lẹgbẹ ọmọ ẹgbẹ́ ẹ̀yin tó kówó wa jẹ ẹ̀yin ò rí wọn dá lẹ́bi Buhari bàbá ọlọ́wọ́ mímọ́ lẹ́jọ́ ń wí fún wa kó má yé nira abẹ́ ti ẹ̀rù páwọn ọmọ ilẹ̀ yìí ò lọ́gbọ́n lórí kọ́ àti súrégungi àti bẹ̀rẹ̀gungi ọ̀pọ̀lọ́ yín kó wá aṣojú ejò làálà. àkíkà. gbogbo àwọn mẹ̀kúnnù ẹyẹ ajá jọjagun ìgbógun tiwa àbàjẹ́ lájàyè po Buhari làṣíwájú ogun tó ń pitú dáadáa ní wáyé fi kẹwàá ìfaradà gẹ́gẹ́ tí lógún àjàyè ń fẹ́ káṣowó papọ̀ mọ́ Buhari tó fẹ́ káyé ó rójú ìjọba Buhari ló wá ṣe wá lóore kì í ṣèjọba àwọn dìgbòlugi tó jẹ́ pé bámúbámú láyọ̀ lórí tí wọ́n máa ń kọ lẹ́nu akẹ́kẹ́ ò yẹ kó gẹ́ni nísàlẹ̀ méjì lọ́rọ̀ àwọn aṣebàjẹ́ tí wọ́n ń múra pé wọ́n tún ń padà bọ̀. bẹ́rẹ̀ mọ́dé. ègún ibi ò ní í ṣẹlẹ̀ wá lórí bí wọ́n bá tún fi lé gorí àga ìjọba ẹnu kí wọ́n máa dáwó tíjọba Buhari ti gbà lọ́wọ́ wọn padà fúnra wọn lóhun tí wọ́n kọ́kọ́ fẹ́ jọ mú ṣe àìmọye dúkìá tí wọ́n fowó ọmọ ilẹ̀ yìí rà tíjọba Buhari gbẹ́sẹ̀ lé ààrẹ kí wọ́n sì gbà wọ́n padà lábẹ́ ìjọba olè wọn ní kìràkìtà tí wọ́n ń bá ká àwa ní ká ṣọ́ra wa ètekété kọ́ gbárí wọn tí mú ní gbọ́mọ bàfọ́sùn ká dúró gẹ́gẹ́ bí akínú tó tọ́ tó yẹ wá takọ́tabo Buhari ń pitú rẹpẹtẹ káyé ó rójú ẹ̀gàn ló kù. bẹ́rẹ̀ mọ́dé. tòun tẹ̀rí ní àlọ́ tòun tẹ̀rí ní àlọ́ ìtànù tó ní kẹ́mi máa wà lò tòun tẹ̀rí ní àlọ́. Muna shan wuya a hannunku 'yan Najeriya suna gunaguni duk da haka kun yi shiru babban kuɗin da za ku sata shine abin da yake ba ku damuwa shine abin da kuke sa ido duba yadda suka lallata mana kasar mu masu hauka su mahaukaci suna tara dukiya da rashin mutunci sun sa dukan 'yan Najeriya su sha wahala saboda son zalunci dole ku yi hankali saboda za su so su yaudare ku kada su koma kan mulki domin idan sun koma 'yan Najeriya za su sha wahala wallahi Allah za su sha wuya Buhari ba matsala ba ne a Najeriya mugayen mutane da ba su da hankali masu cin hanci da rashawa suna barazana ga wadata da makomar Najeriya tattalin arziki wanda aka rushe a lokacin mulkin Buhari aikinku ne ai mun sani shegu ɗan iska na ce kungiyarku na sata amma Buhari ne kuke zagi lokaci zai zo da kowa zai ga ku Allah kuwa dole ne 'yan Najeriya su yi yaki da cin harshe da rashawa Allah ya aiko Buhari dan ya kubuta da mu amma dole ne mu yi hankuri bari mu goyon bayan gwamnatin Buhari ya zo ne domin ya cece mu daga mutanen da suke cin harshe da ke cinye gidan ubanmu kada mu bar su yaudare mu Allah ba zai yadda su sake shiga ba domin za su dawo duk dukiyan da Buhari ya karba daga gare su duka biliyoyi dololin da suka sace daga garinmu abinda baba Buhari ya tattara zai sake koma hannunsu idan sun sake shiga. àkíkà. àwọn aṣèbàjẹ́ gbógun títí wọ́n múra wọn fẹ́ pa Buhari sọnù lórí ìṣèjọba rere yẹ̀yẹ́ ta gbogbo wọn pátá ti ná olúwa ọba tó rán baba níṣẹ́ mímọ́ sọ pé rọ́lá ni wọ́n fi pa yọkọtọ nípò àwọn àjìfà tí wọ́n fẹ́ dojú ìjọba Buhari rú àwọn Fúlàní darandaran tí wọ́n di darandaran ń ọwọ́ olórí bobo wọn labalábẹ́ ẹ̀ṣẹ́ ẹbí àti sọjọba Buhari lẹ́nu tí wọ́n jọ ń lé fùrù gbàgbó sí àwọn olórí bobo ahubi ọ̀bàyé jẹ́ kí ló burú tó ti ní lójú bí olè jíjà sáà kejì ajagunfẹ̀yìntì Buhari ká máa kéré ìjọba rere ni ẹ̀yin àríjẹ níbi ìyàtọ̀ ẹ̀bí jọ ń jẹ wá ẹjẹ́ sí ni ariwo agbami òṣì àtìpọ́njú lẹ́ẹ̀ ti rì wá bọ̀ Buhari ló ṣe tó tó fẹ́ kó wa kó ònú ogun ìyà àtìpọ́njú ọkọ̀ ojú irin wa tó ti ń ṣiṣẹ́ ń kọ́ ẹni bá fẹ́ parọ́ ni ó sọ pé òun ò rí yàtọ̀ gidi lórí iná ọba iṣẹ́ àgbẹ̀ tó ti ń gbọ̀rẹ̀ gẹ̀jigẹ̀ ṣáájú àtẹ̀yìnwá nílẹ̀ wa wọn ajagunfẹ̀yìntì Buhari ló ń pitú ọjọ́ tá a bá ga kọ́ ńlá súré kànkè ẹ̀yin èèyàn wa tá a bá mọ ibi tí wọ́n ti bọ́jọ́ iwájú wa jáde á mọ̀ pájagunfẹ̀yìntì Buhari ń gbìyànjú gidi ẹ̀bọ̀ wọ̀wọ̀ kankan kọ́ ló ṣeé ṣe gbogbo ọṣẹ́ tí wọ́n ti ṣe wá gidi lórí ìṣàkóso ilẹ̀ yìí olúwa ọba òtún ní járe àwọn ọ̀tá ọmọ wa bí irú wọn tá àti ìbí nínú mọ́ owó tó tó la ìrandíran mẹ́wàá ẹgbẹ̀rún èèyàn rẹpẹtẹ ká gbọ́ pé ń bẹ lọ́wọ́ olórí kọ́gúnú tí wọ́n jọmọ ẹgbẹ́ wọn
ọ̀dájú pọ́nbélé hánrán ni wọ́n wọn ò sún ọ̀ léèyàn. èwo ni ti bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ń lórí pé kí Buhari ó yá àfàpèrè sílẹ̀ ni ó ṣe jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ ṣe wá lóore nìkan ní rí pípọ́n ojú bàbá. Ọbásanjọ́ ṣe fún Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí òjò dépò kárán wa létí bẹ́ẹ̀ ló ṣe fẹ́ mú Kétí Jábíọ́lá bí wọ́n ti ṣe fún Dr. Alex Ekwueme náà nù. Olúṣẹ́gun Ọbásanjọ́ àríjà ń mọ̀ dàrú tẹ́ ẹ fẹ́ yà yí òṣẹ oore kí ni gamugamu yín rí ṣe fojú àwọ̀ wa àbòṣèlú ojú ọ̀dà ìkọ́lẹ̀ yìí gùn lé lọ́jọ́ sí tẹ́ ẹ wà nípò bìkíṣí pawọ́pọ̀ wọ́dọ̀ rẹ̀ múlẹ̀ pọ́ kírú Babangida máa gbé tẹ́ òkè lù tìsàlẹ̀ péjọba Buhari kù díẹ̀ káàtó àwọn èyíkà èṣù tó jẹ́ káwọn ni wọ́n jọba lẹ̀ yìí jẹ́ àwọn aláìlójútì ẹ̀dá àtúbọ̀tán burúkú ń dúró dè yín ọ̀rọ̀ èpè kúkú kọ́ Buhari làwa mẹ̀kúnnù ń bá lọ níta wa ibi ire lájọ fojú sí pọ́ńkó gbogbo wa lọ ìṣèjọba ẹ̀kejì ajagun fẹ̀yìntì Buhari káyé ó dáa fún takọtabo kájọrò ogun àjàyè ló kù. bẹ̀rẹ̀ mọ́dé. òun tẹ̀rí ní ọ̀lọ́ ìtàkùn oníkẹ́rì mẹ́wàá òun tẹ̀rí ní ọ̀lọ́. Masu mugunta suna so ya mutu saboda adalcinsa amma Allah yana tare da shi. Suna kashe mutane ta hannun Fulani makiyaya. Dukan ayyukan mutane marasa mutunci ne. Suna son kawar da mulkin Buhari amma Allah ba zai yarda ba. Allah ya kiyaye. Gwamnatin Buhari ta biyu za ta kawo mana tattalin arziki mai kyau. Babu wanda zai yi karya cewa ba su ga canji a wuta lantarki da aikin gona ba. Godiya ga Buhari wanda ya yi aiki mai ban mamaki shine zai kasance mafi kyau idan ya dawo a 2019 idan dukanmu mun san muguntan da suka aikata a wannan kasa ba za mu bari su ji daɗin duniya ba. Kuɗin da zai sa dukan yan Najeriya su wadata ne suka sace ɗan kansu da iyalansu sun kasance mummuna. Olusegun Obasanjo ya ce Buhari ya je bar aikinsa. Me yasa Obasanjo baya goyon baya ko wanda yake so ya yi ma jama'a Najeriya alheri kamar yanda ya yi ma Obafemi Awolowo da Abiola kuma da Dr. Alex Ekwueme. Kai malam masalanka ya yawa fa don Allah ya ishe ka bari. Har Babangida ma ya ce gwamnatin Buhari ba ta da kyau. Ya manta cewa yana cikin mutanen da suka cinye Najeriya kafin Buhari ya zama shugaban kasan nan. Allah zai azabtar da su. Buhari zai kai mu wurin da Allah ya alkawarta mana. Dukanmu za mu yi murna. lẹ́yìn wọn òdodo tá a jọ fojú rí pẹ́rọ́ ńlá ni wọ́n gbé dání ni ẹ̀yin èèyàn wa ẹni tá a lè fọwọ́ sọ̀yà lórí ẹ̀ gẹ́gẹ́ la jagun fẹ̀yìntì Buhari ẹni ó bá fẹ́ ká soríire nílẹ̀ wa Buhari lẹni a lè fọwọ́ sí pé kó mẹ́rin bá ṣe lọ ohun àtọ̀jọ̀gbọ́n Olúyẹmí ọmọ Ọ̀ṣínbàjò ló pẹ́ kó wá ẹjẹ́ àjọ gbá gbogbo ohun tí ń rùn nílẹ̀ dànù. Aṣíwájú Bọ́lá Tinúbú a kí yín kú iṣẹ́ o. Òṣèlú bí Ahmed Bọ́lá Tinúbú bàbá Fọláṣadé Ṣọ̀wọ́n ní Nàìjíríà àsọdùn ọ̀rọ̀ kan rárá akọni takuntakun tí gbé náà wojú ẹ bọra àràgbá yamuyamu ọkùnrin pàtàkì tí gbọ̀nà kankan tó bá jẹ́ ká ṣiṣẹ́ eré Bọ́lá Tinúbú akọni ẹni gidi tí kọtawẹ́ rẹ sí mú gbogbo alágbájá ọ̀kan ṣoṣo àjànàkú wọgbó ìgbẹ́dàrú lára igi lẹ́yìn ọgbà pàtàkì fájagun fẹ̀yìntì Buhari lórílẹ̀‐èdè yìí aṣíwájú ní Bọ́lá Tinúbú gangan ẹ̀gàn ló kù. Dèrèmọ́dé. Ìtẹ̀síwájú iṣẹ́ rere yẹ fọ́jagun fẹ̀yìntì Buhari gómìnà Jibril Labido Tadamawa awí fún Muhammadu Abdullahi Abubakar ti Bauchi ẹ sọ fún Samuel Ọtọ́mu Benue ìpèsèdíṣẹ́ gbogbo wa iṣẹ́ ìtẹ̀síwájú òyọ gómìnà Godwin Obaseki ìpínlẹ̀ Edo sílẹ̀ rárá kí wọ́n sọ fún gómìnà Owele Rocha Sokorocha ìpínlẹ̀ Imo pèsè ti yá o gómìnà Badaru Abubakar ìpínlẹ̀ Jigawa iṣẹ́ yá ìpínlẹ̀ Kaduna lábẹ́ gómìnà Nasiru El-Rufai fúnjọba Buhari ò gbọdọ̀ jábọ́ níbi àtijọ́ ń kọrin ìtẹ̀síwájú pàtàkì òṣùṣù ọwọ̀ ló ṣe é pa yẹ̀mùyẹ̀mú bí ìgbà tó ń tẹ́ ṣinṣin
gómìnà Abdullahi Umaru Ganduje ìjọba Buhari dọwọ́ gbogbo yín fún tẹ̀síwájú. gómìnà Aminu Bello Masari ti Katsina iṣẹ́ ìtẹ̀síwájú yá fúnjọba ajagunfẹ̀yìntì Buhari. ìpínlẹ̀ Kebbi lábẹ́ Abubakar Atiku Bagudu iṣẹ́ yá títí tó fi dé Kogi lábẹ́ ẹni takuntakun gómìnà Yahaya Bello. gómìnà Abdulfatai Ahmed Kwara ẹ mọ́ wòran Buhari lẹni takuntáyé ń fẹ́ tó lè pẹ́ wá. Akínwùmí Àǹbọ̀dé ìpínlẹ̀ Èkó ẹjẹ́ dúró lẹ́yìn ajagunfẹ̀yìntì Muhammadu Buhari gbágbáágbá. ìpínlẹ̀ Nasarawa lábẹ́ gómìnà Umaru Tanko Alimakura mímíkan ò gbọdọ̀ ṣe lórí bàbá ọlọ́wọ́ bímọ tó ń ṣiṣẹ́ rẹ̀. ìpínlẹ̀ Niger lábẹ́ Abubakar Sani Bello ìbò ìtẹ̀síwájú yá. ìtẹ̀síwájú tá a jọ ń fẹ́ iṣẹ́ gidi tóun ti gbìyànjú lọ́gbà. gómìnà Ìbíkúnlé Amósùn ìpínlẹ̀ Ògùn káyà fún ṣòkòtò dáindáin ni. ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá Àtọ̀ṣun ìbò Buhari yẹ kó dúró ṣíríṣírí ni. Ègúnrún ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ìsíákì Abíọ́lá Ajímọ̀bí ìbò Buhari bó ti tóbi tó nípínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀rẹ̀ kó tún tóbi bẹ́ẹ̀ lásìkò yìí là ń fẹ́. ìpínlẹ̀ Plateau lábẹ́ gómìnà Simeon Lalong kílẹ̀ Nàìjíríà yóò lè dá Buhari bàbá ọlọ́wọ́ bímọ la fẹ́ kó mẹ́rin báṣẹ́ lọ. gómìnà Waziri Tambuwa àti Sokoto tó ń gómìnà Ibrahim Gaidam nípínlẹ̀ Yobe. Zamfara lábẹ́ gómìnà Abdulaziz Yari Abubakar iṣẹ́ fàjagunfẹ̀yìntì Buhari lásán kọ́ iṣẹ́ ẹ̀ka yóò dáa ní fún gbogbo ọmọ Nàìjíríà. òun tẹ̀rí ní ọ̀lọ́ òun tẹ̀rí ní ọ̀lọ́ ìtàkùn tó ní kẹ́rì máa wà dó òun tẹ̀rí ní ọ̀lọ́. ba mu tare da ku ba ku masu cin amana ne. Buhari da Yemi Osibajo muke so su ne jagaran da muke so. mun san cewa suna aiki sosai. Allah zai kasance tare da su. mun gode wa Asiwaju Bola Ahmed Tinubu ba ɗan siyasa kamar baban Fulashade ba. mutum mai karfi ginshikan karfi a bayan gwamnatin Janar Muhammadu Buhari ne. mutumin yaki. Allah ya arbakace ka. Allah kuwa lokaci yayi da Janar Muhammadu Buhari zai ci gaba da aikinsa. gwamna Jibril Abindo na Adamawa, Muhammad Abdullahi Abubakar na Bauchi, Samuel Atan na Benue, mu duka za mu tashi. Godwin Abaseki na Edo, Rochas Akwarota na Imo, Badiru Abubakar na Jigawa, gwamna Nasir El-Rufai na Kaduna. Nasarar Muhammadu Buhari na hannunku duka. Dukanmu za mu tsaya tare, za mu tashi tare. Gwamna Abdullahi Umaru Ganduje, gwamnatin Buhari yana hannunka ya ci gaba. Da mai taimakin Bello Masari na Katsina, Abubakar Atiku Bagudu na jihar Kebbi, Yahaya Bello na Kogi, Abdulfatai Ahmed na Kwara, Akínwùmí Àǹbọ̀dé na jihar Lagos, Umar Tanko Almakura, Abubakar Sani Bello, Ibikunle Amosu na jihar Ogun State, Rotimi Akeredolu na Ondo, Rauf Aregbesola na jihar Osun, Isiaka Abiola Ajimobi na Oyo, Solomon Lalong na Plateau, Tambuwal Ibrahim Gaidam na Yobe, Abdul Aziz Yari Abubakar na Zamfara. Nigeria na hannunku, dukanmu mu tsaya tare mu ba General Muhammadu Buhari vote namu ya shiga 2019. Allah ya saya da mu, Allah ya albarkace mu, Allah ya sa mana albarka. Nigeria daya ne, Hausa, Igbo da Yamuri daya ne. Allah ya sa muka da albarka. Assalamu alaikum jama'a. Nigeria daya ne. Allah kiyaye. Òun tẹ̀rí ní ọ̀lọ́.